gbogbo ilé pátá wípé a kú dédé àsìkò yìí, a kú kó lè dà, a kú ìgbìyànjú àti ti ara wa gòkè. Mo kí gbogbo àwa tí a jẹ́ ọlọ́gbọ́n ayé, mo kí gbogbo àwa tí a jẹ́ onímọ̀, mo kí gbogbo àwa tá a jẹ́ olóye, mo kí gbogbo àwa tí ó yá sí pé à ń fi òye bá wa lọ ní gbogbo gbà. Orin Alhaji wa Saoti Arẹwà, ọ̀jọ̀gbọ́n akọrinkọrin, akọrin Islam tí ó mọ́gbọ́n wá tó sì lóye. Orí orin yẹn tí ó ń trend lórí afẹ́fẹ́. Mo wá rí wípé wọ́n ń tàgì Imam àti number 1 Ògbómọ̀ṣọ́, ọba wa Fọlábí Ọláoyè Ghandi, pẹ̀lú orin tí Saoti Arẹwà kọ. Èmi tí kọ́kọ́ ń rí àwọn bá ṣe ń tàgì fọ́tò, tag everything, bọ̀ mo wò pé jẹ́ kí n lọ wo péjì Saoti Arẹwà kí n lọ gbọ́ orin yẹn. At the end of the day tí mo padà gbọ́ orin yẹn, mo rí pé ibi tí àwọn èèyàn tá a lọ ń tú orin yẹn sí kò rí bẹ́ẹ̀ rárá. Kò rí bẹ́ẹ̀ rárá. Ẹnẹ́kejì, nǹkan tí Saoti Arẹwà gbé kalẹ̀ láti lè kọ lórin kì í ṣe pé láti lè fi ṣe àtakò fún nǹkan tó wà nílẹ̀. Bí kì í ṣe wípé ẹ mọ̀ pé inú Saoti Arẹwà ó máa ń gbìyànjú láti mọ àwọn àfáà lé, ó máa ń gbìyànjú láti dáṣọrú àwọn àfáà. A rí i pé gbogbo àwọn orin ẹ̀ tó wá ti kọ ó máa ń ṣàpọ́nlé gan fáwọn àfáà gan, torí pé àǹfààní tó pọ̀ ó rí jẹ lọ́dọ̀ àfáà. Torí ẹ rí i pé àwọn orin ẹ̀ kan wà tó ti kọ sẹ́yìn. Ó ní mo ti jáde nígbà kan níbi eré sísá, Adáhùn ṣe sọ pé kò sí mọ́lẹ̀ lára mi, wọ́n ní bóyá láòṣòrí ìrẹ̀wẹ̀sì bá dé. So kí mo fẹ́ fàjáde mi láìsí yẹn ni pé ó nígbà tó ń padà dé ọ̀dọ̀ àfáà òun, wọ́n sọ fún mi pé kẹ́ni wàá jẹ́ èèyàn. Kódà gbogbo àwọn tó ń sọ fún fẹ́ni rẹ̀ gan lù ọ́n gan, àwọn gan ni wọ́n padà ń jẹ́yàn. Tí a bá dẹ̀ wò, tí a bá gbé sínú òrí, a rí i pé ọ̀rọ̀ kan tí ó já sí pé ọlọ́gbọ́n nìkan ló lè mọ bá a ti ń jó ìlú gbẹ̀dú ẹni. Tó túmọ̀ sí pé Saoti Arẹwà wọ́n ní plain mind, wọ́n dẹ̀ ní ọ̀nà láti defend àwọn àfáà, láti ṣe àpálé fún àwọn àfáà. Ó rí pé gbogbo wọn pátá náà ní olórí ìlú wọn, wọn pátá náà ní aṣáájú ìlú wọn pátá ni wọ́n sì máa ń pọ́n ọba wọn lé. So àwọn náà ò ní sì torí pé nǹkan kan, ẹni tó jẹ́ onílàákàyè ojú tóun ó fi wo nǹkan yàtọ̀ sí ojú tí òpè mọ̀ fi wò. So láti wá lè clear waves yẹn pé gẹ́gẹ́ bá ti wọ́n sọ pé àfáà ni bàbá, a ti sọ̀rọ̀ yìí times that number, pé àfáà tí ó bá jẹ́ bàbá ọba yóò jẹ́ àfáà kan tó já sí pé ó bó ṣe mọ́ ní kọ̀rọ̀ náà ló ṣe mọ́ gbangba, bó ṣe mọ́ ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe mọ́ gbangba. Àfáà tí ó jẹ́ àfáà bàbá ọba, àlèkíámọ̀ ni yóò mọ lé. Ẹ̀ẹ̀kejì, eré tí ó sì mọ sá ni pé báwo lọ́lọ́run ò ṣe ní bọ́ mọ́ mi lọ́wọ́. Torí kò sí nǹkan kan nu oko ayé tí kì í jẹ́ kí àlèkíámọ̀ ò bọ́ mọ́yàn lọ́wọ́. So àwọn àfáà yẹn tán fara wọn jìn fọ́lọ́run, tó já sí pé tí ọba bá rí wọn, ọba gan fi gbogbo ọmọ ẹ̀wà yóò fi pọ́n wọn lé. Òun làwọn àfáà tó já sí pé wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run nínú àti níta wọn. Wọ́n jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba wọn. Àwọn ni a lè gbé alápọ̀nlé. Ẹ rí i pé Ọlọ́run náà sọ pé inna akramakum indallahi atqakum. Ó ní kò sálápọ̀nlé kankan nínú gbogbo yín, gbogbo ẹ̀yin èèyàn tí tọ́lọ́run ní pé mo dá sáyé, àfẹ́ni tó bá ń ṣe kí ni o, àfẹ́ni tó bá ń páyà Ọlọ́run nù wò yín. So ẹni tó bá ń páyà Ọlọ́run, ẹ rí inú ṣe sí ẹ̀, torí pé yóò bẹ̀rù àti lè fi ahọ́n rẹ̀ fi tàkòtò tí ò dá síyàn. Ẹ bá ń páyà Ọlọ́run nínú ara rẹ̀, ẹ rí inú ṣe sí rẹ̀, inú ìwà rẹ̀, gbogbo oríkìríkì ara rẹ̀ yóò fi ìbẹ̀rù Ọlọ́run, ó ní ó fi mọ lùgbìsí ayé.
kò sì ní rí ní tí bá ń jẹ́ àgbàlagbà kò lè rí wọn fín. So àwọn àfáà tábà pè ní àfáà bàbá ọba a ti sọ wọn ó jẹni tí yóò já sí pé látijọ́ tí ọlọ́run kára pé wọ́n ti ń bẹ wọn ò ní fi abẹ́ wọn ò ní fi ṣìṣìnà rí látijọ́ tí ọlọ́run kára pé wọ́n ti ń bẹ wọn ò ní jẹ oúnjẹ haram oúnjẹ tí kì í oúnjẹ ẹ̀dọ̀jálò fún ẹ bàbá wọn ń bẹ láyé pé kí wọn ó jẹ ẹni tí ó sọ̀rọ̀ pé kọ́lọ́run ó gbọ́ tóun yóò sọ ní tí ó mọ tìbẹ́nu ẹ̀ yóò sọ ní tí ó mọ mu yóò sọ ní tí ó mọ jẹ yóò sọ ní tí ó mọ lò kì í ṣẹni tí ó lọ mọ fi àkáǹtì nọ́mbà general tí ó mọ fi ṣe personal àkáǹtì tiẹ̀ ẹ gbọ́rọ̀ yí dáadáa ẹni tí ó wà lọ mú pé ok àkáǹtì group rẹ o tí ó wà lọ open ẹ̀ ní personal name títí ẹ̀ tí ó dẹ̀ mọ dá control yóò mọ dàgbà owó sínú ẹ̀ láì jẹ́ pé àwọn tí wọ́n jọ dá group lẹ̀ wọ́n jọ mọ̀ àfáà tá a bá pè ní olùbẹ̀rù ọlọ́run kò ní sọ pé àfèmí nìkan yóò jẹ́ kán mọ̀ pé gbogbo nǹkan tó lọ ń dá pátápátá ó ní wọ́n ní ìwúlò tiwọn so adé wọn gbìyànjú láti mọ balance rẹ̀ láàrin gbogbo kó wa so àwọn àfáà yẹn àpẹẹrẹ wọn ó ní bàbá wa Sheikh Kamaldeen Al-Adabi àti gbọ́ ọ̀rọ̀ lóríṣiríṣi ń pa wọn nígbà tí òjò fẹ́ bẹ́lẹ̀ ọjà sí pé nínú òjò tí ó fẹ́ bẹ́lẹ̀ yẹn òjò rọ̀ nílùú Ìlọrin gbogbo àwọn àfáà gbogbo àwọn èèyàn oríṣiríṣi kan nìkan náà ti gbìyànjú náà ti try wọ́n ti bẹ Ọlọ́run tójò yẹn ọ̀rọ̀ ọ̀tìwà tí Sheikh Kamaldeen ìdè tán ní pé Ọlọ́run wọlá wípé n ò rí òwò obìnrin míì láyé n ṣe ṣìnà kankan láyé àfìyàwó tí mo fẹ́ tó jẹ́ lẹ́tọ̀ọ́ mi nìkan wọn àti ìkú òun bẹ́ẹ̀ tọ́lọ́run ti ká kóyò tí ń rọ̀ àwọn tá a lè pè ní àfáà bàbá ọba nù kì í ṣe pé àwọn bàbá ọba ṣùgbọ́n respect yẹn ó wà níbẹ̀ pé ṣé pé àdè lè rí inú àwọn wìláyà báyìí tí wọ́n dẹ̀ tún dáyé ṣé pé àdè sọ lọ́jọ́ kìí àná pé gbogbo àwọn tẹ́ ẹ rí táwọn náà gbìyànjú tọ́lọ́run ní pé kí wọ́n wà lè ìmáàmù lónìí pé bí ẹ̀já sí pé gbogbo alámọ̀ pé àwọn parakò yìí àwọn ni wọ́n mú tí wọ́n ń pè ní ìjẹ́ ẹ̀sìn wọ Ògbómọ̀ṣọ́ láti ṣe Kánò ní àbí ìdá Kánò ọ̀bọ̀rọ̀ nù so ilẹ̀ Haúsá ni wọ́n ti wá so pọ̀tù gbogbo àwọn ilé tán gbìyànjú tán padà ń jẹ́ lèmọ́mù ìlú lónìí they have impact in one way or others tó yá sí pé àwọn náà bá ọba àgbà náà bẹ Ọlọ́run tán dẹ̀ dúró tọba tọ́lọ́run dẹ̀ ní pé kí gbogbo àdúrà wọn ó gbà so ẹni tí a pè ní bàbọba yóò ti láwọn bùkátà tó yẹ pé wọn ò ti gbé déwájú ẹ̀ tí ó ti bíyà pẹ̀lú bẹ̀rù Ọlọ́run tí ó ti bíyà pẹ̀lú agbára tí ń bẹ nínú Al-Qur'an tí ó ti bíyà pẹ̀lú ìpayà tí ń bẹ nínú Al-Qur'an tí ó ti bíyà pẹ̀lú ìsọ́n tí ó mọ fẹnu ẹ̀ jẹ kì í ṣe ń tẹ́ pé oní ọ̀fẹ́ wọn fa síkìn jẹ́ fún wọn fa ẹran gidi jẹ àwọn yẹn wọn ò dùó tọlọ́hun ní kọ̀kọ̀ àti ní bàbá ni ìkọ̀kọ̀ wọn ò ní yàtọ̀ sí bàbá wọn ìbàbá wọn ò ní yàtọ̀ sí kọ̀kọ̀ wọn so kì í ṣàwọn tí ó já sí pé wọn wọn fẹnu yẹpẹrẹ ara wọn tó jájá àfà wọn wọn fẹnu yẹpẹrẹ àwọn àná wọn mọ bú iṣẹ́ àwọn ẹni àná kì í ṣàwọn tí wọn ò dètè pé wọn kà mọ ṣàtakò lásán kì í ṣàwọn tí ó mọ fi hatred ẹ̀mí ẹ̀ torí pé mi ò fẹ́ àfa àlàgbájá tí ó dẹ̀ mọ fi ṣe wáàsí táyé ó dẹ̀ fi mọ rí pé nǹkan yìí ń jáde kì í ṣàwọn tó yá sí pé kò ní ṣetán láti gba àlàáfíà láàyè so àwọn yẹn ń lálẹ́ classify sí àfa àbàgbà ẹ jẹ́ kí wọ́n padà sí ọ̀dọ̀ orin Saoty Arẹwà pẹ̀lú orin tí Saoty Arẹwà kọ pé ìjà sí pé ààrẹ òpìtàn ààrẹ Lájí Abbas nìbàdàn ó ti pa tracy ọba àjàrùn èyí tí Saoty Arẹwà sọ wípé kò sí ní tó jọ o mùsùlùmí làwọn àbá tó bí o mo ti post ẹ̀ sórí péjì mi ẹ lọ kà á sórí péjì mi so that wọn kálukú ó fi lè dá rẹ̀ padà because bóyá bá sọ ìtàn bí ọ̀yẹ́ kó yẹ sọ most especially ìtàn lu àwọn kan wà tó pé wọ́n ó pè ọ padà ní pé wá ń bí ìsọkúsọ ní tó ń sọ bí
ó bá ráwọn tó bá wà lórí afẹ́ bíi tiẹ̀ bá fi pè ọ́ àwọn tó jọ ọmọ ní nǹkan ó bọ́tajọ́ kan pé n tó ń sọ nípa àlú àwọn ìkòrí bẹ́ẹ̀ ìtàn lọ àwọn gangan ṣe rírè. tòun á kí ààrẹ Laji Abbas bí wọ́n ti bá wa clear waves pé ẹ má da ìlú rú ẹ má sọ pé àfa àbàbọ̀ bá tọ́ḿbùlẹ̀ ti rí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa àgbà náà lọ́n gan gbogbo tí wọ́n ní wọ́n ra wọ́n fi pamọ́ sí ọ̀dọ̀ba ni wọ́n sọ́ra wọn dẹrù jẹjẹ. so ẹ wá wo ìtàn tí kásẹ̀tà sọ pé orí ẹ̀ kò rí bẹ́ẹ̀ o arẹwà o ohun nǹkan yẹn lórí ni o àbò gbọ́ lọ́dọ̀ àwọn ọmọ àfa alálèkè ń bà ní Ọ̀yọ́ òkè ẹ wo nǹkan tó ní pé àfa yẹn ṣe lọ́dọ̀ tí àwọn tí à ń sọ yìí tíyàn bá ṣe irú ẹ̀ kí wọ́n sọ wọ́n ní àjànú ní ń lò wọ́n ní sọ wípé ó ní nǹkan tó special lára tó lè máa lò wọ́n ní àfa làǹjànú ti dé because tí ìbá ṣàǹjànú ni bó lọ bá ó ṣe máa jẹun láàfin tó yá sí pé oúnjẹ tó bá jẹ láàfin yẹn yóò sì máa dénú títí ẹ̀ tí ó dẹ̀ tún máa tóbi tọ́ba ó tún á ní kó máa lọ tí yóò tún á sọ pé yàrá òun ò lọ torí ìgbádùn tó ń gbá láàfin òun ò parí tọ́ba ó tún wá kó gbóòlù wá bá tí ó tún á máa bẹ̀ tí ó tún á sọ pé kílẹ̀ ń bẹ́ mi fún táwọn alálùmọ̀ sọ pé ṣé pé ọba ẹsẹ̀ lé bẹ́ àáfàá pé àdìgbà yẹn náà ti sọ pé àáfàá ni bàbá ọba tẹ́ bá ti wo ọ̀rọ̀ yẹn rí i pé Sauty Arewa ó defend Islam ó dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé alápọ̀nlé ni àwọn àáfàá ó jẹ́ ká mọ̀ pé alápọ̀nlé ni kíni o àwọn àáfàá tẹ́ bá rí ọba tó bá gbógun ti àáfàá kì í ṣe pé àáfàá ni ó sọ pé já tẹ́wọ́ jábẹ́ lọ́hùn fún ara o ọlọ́run ọba tó ní àáfàá ni ò ní fàáfàá lẹ̀ òun ni ó ṣe padà ṣe kíni o ni ó padà san ọba yẹn lẹ́san pé wàhálà tó ṣe àti bó ṣe ní ẹni mi lára ọyá ẹ̀san rẹ̀ rí bí ò bá rí lọ́yà rẹ̀ yóò kẹsàn lórí àwọn ọmọ ẹ̀ so àwọn tí a lè fi ṣàkàwé wípé bóyá orin Sauty Arewa bó ti lọ́nu ní century tàdẹ̀wá wá ìdẹ́rì ẹ lọ wo most of àwọn ọba tí wọ́n ń jẹ èyí tí kì í ṣe mùsùlùmí wọn kì í sá wọn èyí gbógun ti àwọn mùsùlùmí àfi mùsùlùmí tó bá yẹ pé ó bá ń kọjá àyà ara ẹ̀ tó yá sí pé òun gan ti wà wọn wà tí ò bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́ka rí i pé wọ́n try láti fẹ́ kọ̀bàjẹ́ tán bá kọ̀bàjẹ́ wọ́n à ní pé ó ń gbógun ti mùsùlùmí ni so àwọn mùsùlùmí àwọn náà dé gbọ́dọ̀ fẹ́ra sí ipò tó tọ́ ó mọ̀ jà sí wípé in táwa náà wò expect àwọn náà padà mọ́ bá pàdé káyé fara ní àwọn ẹlẹ́sìn kejì káyé wọ́ àwọn ẹlẹ́sìn kejì káyé wọ́ ìdí wọn síta káyé pè wọ́n ní orúkọ tí ò yẹ ká pè wọ́n káwa náà dúró sí ibi tó yẹ ká dúró sí so that wọn ní lè mọ fi tí ò ṣe fi ta bá àwọn mùsùlùmí so Sauty Arewa nínú orin wọn yẹn wọ́n try láti fi defend àfáà láti jẹ́ kí àwọn èèyàn mọ orú àpọ́nlé tí ń bẹ lára àfáà ni so àwọn àfáà ń dẹ̀ mọ́ ń dán nǹkan yẹn wò ń gbà yẹn àwọn àfáà ẹ bá lè trace gbogbo àwọn àfáà yìí ẹ rí gbogbo àwọn ọ̀nà táwọn náà gbà láti lè fi pamọ́ fọlọ́run tí wọ́n fi ń bẹ ọlọ́run tó yá sí pé ọlọ́run dẹ̀ padà sáìn oríire wọn so kì í sáwọn àfáà tó yá sí pé wọ́n ń gbénu AC wọ́n mú nǹkan tútù wọ́n ń jẹ gbogbo nǹkan táwa nǹkan ìgbádùn ayé táwa náà ṣàfẹ́ wọn òkè káwa náà ṣàbí longis ká mú Hollandia yogurt wọn ì sáwọn àfáà yẹn àwọn àfáà yẹn ò ráyè gbogbo yẹn wọ́n jókòó láti bẹ lọ́ọ̀ ní gbogbo gbà wọ́n gbàwẹ̀ wọ́n fatẹ̀síwá wọ́n tilẹ̀kùn mọ́rí láti bẹ lọ́ọ̀ gbogbo àìrójú wọn tọ́lọ́ ní gbogbo àìsùn wọn tọ́lọ́ ní gbogbo nǹkan wọn ti tọ́lọ́ ní. so ó ní àwọn àfáà yẹn òun ni wọ́n ń ṣe ń gbà yẹn ṣùgbọ́n gbogbo àwọn àfáà yẹn ló dé nìsín tó yá sí gbogbo àwọn ọmọkọ́mọ yìí ni wọ́n ń gbìyànjú láti raise wọn náà ní pé wọ́n mọ̀ ọ́ ṣe wọ́n ń sọ pé wọn ìṣèyàn gidi wọn mẹ́sìn wá wọn ṣe súnà dáadáa wọn ṣe everything so à ń tọ́ láti pa iṣẹ́ tí wọ́n dẹ̀ ṣe lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn là ń wò pa wà ń parẹ́ ọlọ́run fúnra rẹ̀ ò parẹ́ torí pé ilé ìwọ ọ̀pọ̀lọpọ̀ wọn ń dùn yín ń dán ni. ṣé wàá rí bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún wa ká mọ̀ kò lè tanra wa. èmi bẹ́ẹ̀ tí ń wò mí mi ì blame àwọn bàbá tó bí mi mi ì blame ìyá tó bí mi bẹ́ẹ̀ tá a bá ní pé ká wá blame wọn lórí àwọn kan tán ṣe fún àgbà kékeré bí akéde mú yẹn wá ní tọ́pìkì ọjọ́ mi àbí kí n ra sọ lónìí náà ẹ jẹ́ mú mọ́ lónìí tí wọ́n ní pé kí a fẹ́ sọ bẹ́ẹ̀ mo lè padà wá sọ
later for the program torí adá oríṣi àwọn wáàsí wọn tó ń trend pé mọ́ sìn gbẹ́rẹ́ mọ́ ṣe kínní kan mọ́ gbogbo tó ti sín tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn gbọ́ arọ́bì nǹkan kan ní ẹlọ́pàtì ìntẹ́mi ó kà sọ lórí ẹ̀ ni pé má jẹ́ kí wọ́n tàn ọ́ pa ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ẹ wo orú àwa yìí nísìn láti ilẹ̀ mi láti kékeré mi òjò kọ́lọ́hún ó gbé wa ga ju bá a ti lérò lọ kọ́lọ́hún ó fi wá sí ipò tá a expect nígbà náà lọ́hùn ayé ò ríran ríyàn wọ́n ò ríran rí àwọn tí wọ́n jáwọn òbí yàn interview ó bá àwọn òbí wa lọ́jọ́ kan lórí pé bó o la ṣe ń resist ṣẹ̀ṣẹ̀ pé àwọn ọ̀rọ̀ ìta bá tútútútútú á tún dé ọ̀dọ̀ anáwó Muhammad náà sallallahu alaihi wasallam pé kí àwọn wo ni wọ́n kọ́ ṣe àgbàálẹ̀ fún ànábì bàbá wo ló jẹ́ bàbá agbígbá tí ìyá rẹ̀ kọ́kọ́ so àwọn kankan wà tẹ́ pé á trace wọlé tádẹ̀jẹ̀ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin tí ẹ jẹ́ Islam ẹ fi ààbò sílẹ̀ gbogbo àwọn umar bó ṣe le tó wọ́n ń pè ní àṣàrò kìíní kan bó ṣe gbogbo àwọn nǹkan tí ń lò tó jẹ́ àwọn nǹkan kàyàkàyà tánàbí gbàdánù lọ́wọ́ ẹ̀ tánàbí gbàdánù kí ló kún tí wọ́n fi jagun Islam wọ́tá àníwí àsìkò tó tá mọ̀ sọ reality kì í ṣe pé láti lè fi dín Islam kò bọ̀ láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé Islam kò sí Islam ò kì í fojú kéré kan wọn ẹ̀dẹ̀ kì í sọ pé kò sí nǹkan kan so ẹni tí ò bá ti lágbọ̀ọ́yé nù Islam ni kó mọ ibi tí ò bá lágbọ̀ọ́yé ẹ̀sìn kó dẹ̀ ra jẹ́ káyé ó mọ wípé àìlágbọ̀ọ́yé òun ibi tó sùn dérè ok èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ṣe ń sọ yìí nísìn báyá sí pé àwọn òbí tó bí wa wọn bá wò pé ọ̀nà wo làwọn lè gbà ó láti lè dá irú ọmọ ìdúró nígbà tí ó ń display fún wọn tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayé john tó mọ́ yà sọ́dọ̀ àwọn ìyá john náà bí àwọn ọmọ emèrè bí nǹkan kan tó mọ́ ya ọ̀dọ́ wọn gbàdán lọ tí wọ́n dẹ̀ confirm spiritually pé yes eléyìí tí wọ́n dẹ̀ confirm pé lágbàtàwà ti wà kínkínkín láti mọ́ sọ̀rọ̀ láti mọ́ rìn láti mọ́ bá àwọn ẹ̀yà míì ṣe tí wọ́n dẹ̀ tán rí wa bẹ́ẹ̀ òun ló bí gbogbo ìntẹ́rì mẹ́ta yìí gbogbo ríkìríkì ara wọ́n dọ́gbọ́n sí ni táwọn máa dọ́gbọ́n sí ni bó o láṣẹ mọ wúlò fàyè. so káwọn yẹn náà wá gbé sí yìnbọn náà kan ní àpé kò sí nǹkan kan ṣe àpé èèyàn ká ọlọ́mọjà fojú so gbogbo nǹkan ó ní tó wúlò alhamdulilayi wọ́n tún wá gbé wa sínú ayé òǹtọ́ náà ọlọ́run tó wá ní pé ìsìláàmù látùn bá pàdé ìtọ́ àtẹ́pá tí wọ́n ṣe ìsìláàmù lásán kì í ṣe pé bá pé àlọ́ ń tẹ́tí àṣíwájú àfa kankan pé gbogbo kí ó tà ń sọ lẹ́nu àtúnlọ́lé kí àtúnṣalábà pàdé àwọn wòlíì ọlọ́run tó tún gbọ́wọ́lé a lórí pé mọ̀ a sì tún mọ̀ ok kí wàá la wà ní dúpẹ́ fún. bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tí wọ́n ń pè ní nǹkan lónìí gba ọmọ kànrìnkànrìn ẹ lọ tírèsì ilé wọn ẹ lọ tírèsì bàbá wọn nígbà táwọn ike àbá wọ́n pè wá ní akàrí pé wọ́n kà sáà bù wọn gbẹ́rẹ́ ń gbà yá èmi níbi iwájú gbáyà báyìí èmi ìgbéni kan ìbí níbi etí gbogbo àwọn àpèta burúkú wọn ti ṣe fún ẹ̀ka mọ̀ rẹ lómi tó pé tẹ bá ń sàṣì látọjú ẹ̀ka mọ̀ rí pé gbogbo nǹkan tẹ̀ sí ń padà sí yín lára ni káwọ bí ẹ̀ mọ́ ti wá dọ́gbọ́n bẹ́ẹ̀ ìwúrẹ́ mi nìsín mo mọ̀ rú àwọn ibi tí mo fẹ́ ti àwọn ọmọ tẹ́mi bí jáde sínú ayé bóyá ẹ lọ kẹ́kọ̀ọ́ báyìí kí wá ní pé máa dẹjú mi ilẹ̀ ràn gẹ̀dẹ̀ mo wá ń wòran sọ àwọn Oríyọmí lẹ́mọ̀ bá sọ̀rọ̀ pé ẹ mọ̀ ṣe gbìyànjú mọ́ ẹ mọ̀ ṣe kíní kan àwọn kà mọ́ yín mú sí lẹ́nu pé àfa ẹ lọ jókòó káwọn mọ̀ ṣe gbìyànjú kan tẹ pa àwọn dànù kápá àwọn pakópa irú ẹ̀yìn náà ní ìsìn báyà gan bá gbọ́ àṣìyẹ tabala dákẹ́ ṣẹ̀rọ pé ẹ̀yìn ti pa á dànù because ẹ̀ mọ sọ́ọ̀sì kárí pé nípa torúkọ Ọlọ́run ni ẹ̀ bá ń bẹ̀ ká nípa ti pé síta yín náà ẹ̀ wá lọ sí ni ẹ̀ bá ń bẹ̀ gbogbo ẹ̀ náà ni Ọlọ́run kádàrá pé ó pàdé lára wa so mo tọ́ ìṣe fún gbàgé kéré náà ò ní kó ń bẹ̀ fẹ́ tọmọ sí àwọn àyè tó lágbára ó mọ̀ pé yóò láwọn ọ̀tá wájú tí ó fẹ́ mọ́ sọ pé jẹ́ ká cross ẹ̀lẹ́ náà ó wà á ti ní ìkípi ọmọ tó bí ẹnìkan àmọ́ tàn pé gbẹ́rẹ́ kan ò da oògùn ò da kinní kan ò da má jẹ́ kán mọ́ tàn jẹ́ kán pa ọ́ dànù papọ̀ àbí kán jẹ́ òfojú sunkún ọmọ lójijì so èèyàn ni yóò lo brain ara ẹ̀ so àáfàá ni bàbá ọba àwọn a dispute word yẹn ṣùgbọ́n bàbá ọba tí wọ́n ń ṣàlàyé ẹ jẹ́ ká lọ tó palẹ̀ ká wá lágbòye ẹ̀ ká wá mọ ohun tí wọ́n ń pè ní fat àwọn nǹkan tí wọ́n wú jáde fún wa ń bẹ̀ kò ní mọ̀ jù báyìí lọ láàárọ̀ yìí ẹ jẹ́ kí a lọ gbéyẹ̀wò torí wọ́n ní ṣókí lọ bí oge ẹ̀pẹ́ ìpéjú sí ni aláfilà Adéyẹmí olóyè lórúkọ mi ẹ ṣeun tẹ̀ ń gbọ́.